song. Bluetooth mode. Paired. Ẹ̀fọn ní ṣọ́bodè lọ́dọ̀ orí ní ṣọ́bodè lọ́rùn orí ló ní bòdè àyànmọ́. Ẹnìkan ò mọ wa bá wáyé. Ẹ̀dá kan ò mọ ohun agúnlẹ̀yàn ní ṣaláṣẹ ìpín. Adélé ayé tán, ilé ayé dógùn, ilé ayé dọ̀tẹ̀. Ilé ayé di gbókègbodò àmórí ẹni nìkan ní fẹ́nifẹ́ ire. Orí jọ̀wọ́ ṣe légbè lẹ́yìn mi ò, ìwọ oníbodè àyànmọ́. Àyànmọ́ òògùn bẹ́ẹ̀ ni, àgùnlẹ̀yàn òògùn làdáyébá, làdáyébá, làdáyé ṣe orí ọ̀yà ìjọba ire. Ẹ jẹ́ kí n máa fi àsìkò yìí kí gbogbo ẹ̀yin ojúlówó ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn odi níbikíbi káàkiri àgbáyé tí ẹ ti ń gbọ́ wa. Ọmọlúkà lórúkọ tèmi. Ẹ kábọ̀ sí ilé amóhùnmáwòrán yìí tí a pè ní Daily African TV, tí à ń gbé àṣà ilẹ̀ Yorùbá lárugẹ. Àṣà Yorùbá làwa ń gbé lárugẹ ní gbogbo ọ̀nà, nígbàkigbà, lóòrèkóòrè. Ohunkóhun tó jọ mọ́ ti ilẹ̀ Yorùbá, bí àṣà, bí oúnjẹ wa, bí èdè wa, bí àwọn nǹkan àlùmọ́nì lóríṣiríṣi, àwọn ibi àpèwáwò, gbogbo ẹ̀ làwa ń gbé ga lórí ìkànnì Daily African TV. Ẹ̀yin tẹ́ ẹ̀ tí ì wá fọ́lò wa ní YouTube, ní Facebook, ẹ fọ́lò péjì wa Daily African TV, ẹ fọ́lò wa. Ẹ̀yin tí ẹ dẹ̀ ń wò wá ní YouTube, ẹ gbìyànjú kẹ́ ẹ bá wa like fídíò wa yìí, kẹ́ ẹ comment, kẹ́ ẹ dẹ̀ subscribe sí tí ẹ bá ti subscribe, torí wípé lórí channel wa yìí a máa dá gbẹgbẹlúkẹ, a máa dá gọ̀jọ̀gọ̀jọ̀, a máa sọkùtù, a máa pa itú méje méje tí ọdẹ ń pa. A dẹ̀ máa rí wípé a mú inú yín dùn, ẹ kọ́ ẹ̀kọ́ kan tàbí kejì láti inú channel tí a gbé wá yìí. Ẹ má wá jẹ́ kí n parọ́ fún yín, lénìí a wá sọ fún yín ní àwọn ohun tí a ní sílẹ̀ fún yín nínú channel yìí. Ẹ̀yin tí ẹ bá ń wọlé pẹ̀lú wa, ẹ máa bá wa share, ẹ bá wa pín, ẹ má fi sílẹ̀ bẹ́ẹ̀. A mọ̀ pé a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ kò ní ṣe kó má rí bí ó ti rí lénìí, torí pé ibì kan náà ni a ti ń bẹ̀rẹ̀. Yorùbá ní kọ̀ọ̀kan là á yọ sẹ̀lẹ́kù. Èmi dúpẹ́ lọ́wọ́ gbogbo yín pátápátá tí ẹ fi ìfẹ́ tí ẹ fi bá wa ń ṣe. A dúpẹ́ lọ́wọ́ yín, ẹ bá wa pín, ẹ jẹ́ kó máa lọ, ẹ máa bá wa share, ẹ jẹ́ kó lọ. Ọmọlúkà lórúkọ mi lẹ́ẹ̀kan sí, ẹ káàbọ̀ sí Daily African TV. You are very much welcome to Daily African TV. It has to do with all the traditions and culture of Yoruba land. That is why we are here. A máa dáná fún yín ní Daily African TV. Ẹ̀yin tí ó bá kù díẹ̀ káàtó, bóyá ó ní irú ọbẹ̀ kan tẹ́ ẹ fẹ́ sè tẹ́ ẹ mọ̀ ń ṣètò, ẹ rí wò ní Daily African TV. Ẹ̀yin ẹ ṣáà ti follow wa, ẹ subscribe, kẹ́dẹ̀ bá wa share, káwọn èèyàn lè wọlé, kí channel yẹn lè rìn dáadáa. Bógo ti ń jẹ́ ti Ọlọ́run, ẹ ní kábàámọ̀, ẹ ní regret láéláé pé kí ló dé tẹ́ fi ṣe. Ìyẹn kan. Ìkejì tó tún farajọ ni wípé ní channel wa yìí, yàtọ̀ sí pé a fẹ́ máa dáná fún yín lóòrèkóòrè, kẹ́yìn lè máa jẹ, kẹ́ máa mu, kẹ́ mọ bó ṣe ń lọ, ọbẹ̀ tẹ́ ẹ mọ̀ ń sè, kẹ́ ẹ mọ̀ ń sè, oúnjẹ tẹ́ ẹ lè sè, kẹ́ ẹ sè, tàbí àwọn àrà nínú àwọn oúnjẹ tá a ní nílẹ̀ Yorùbá tẹ́ ẹ mọ̀ pé a lè fi oúnjẹ dá, gbogbo ẹ̀ la máa dára fún yín níbí. Ẹ̀gẹ́, olóye irú oúnjẹ tó máa ń jáde nínú ẹ̀gẹ́. Iṣu, olóye oúnjẹ tó jáde nínú iṣu.
àgbàdo olóye oúnjẹ tó jáde nínú àgbàdo, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ yín lè má mọ̀ ọjọ́ ẹyọ kan tàbí méjì. Eléyìí tó kọ ẹ̀kan ń gbọ́ ni ẹ̀ mọ̀ ń ṣe. Gbogbo ẹ̀ la máa fi tẹ́ yín lọ́rùn ní Daily African TV. Oore tẹ́ ní láti ṣe wá ní pé ẹ bá wa pín, ẹ jẹ́ kó lọ, ẹ share, ẹ jẹ́ káwọn èèyàn rí wò. Nípa bẹ́ẹ̀ ńkọ́ ẹ rí dájú pé channel tá a mú wá fún yín àwa láti dojú tì yín tàbí láti kó yín lómi ọbẹ̀ jẹ. Ẹ ṣé, ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí. Ìyẹn ṣe ìkejì. Ìkẹta lára àwọn àǹfààní tí ẹ máa jẹ nínú Daily African TV òun ni kíka ìwé àkàgbádùn literature Yorùbá káka fún yín. Ìwé tí ń kọ́mọ ní Yorùbá tòótọ́. A máa kọ́ yín ní Yorùbá o, because lẹ́ẹ̀kọ̀ọ̀kan a máa gbé àwọn olùkọ́ èdè Yorùbá wá láti kọ́ wa ní èdè Yorùbá bó ti tọ́ àti bó ti yẹ. Ṣùgbọ́n a ní àwọn ìwé àkàgbádùn síbí ní oríṣiríṣi tí a ti ní síbí. Àwọn ìwé tó ní ṣe pẹ̀lú literature ilẹ̀ Yorùbá. Eléyìí tí mo mú dání ni Mọ́remí Àjàsorò. A máa kà sí etí ìgbọ́ yín bí a bá ti ń ṣe ètò lọ. Ẹ̀yin lẹ máa determine eléyìí tẹ́ bá fẹ́ ká kọ́kọ́ ṣe. Ẹ kọ́ Mọ́remí Àjàsorò anidání. Ìkejì, ògbójú ọdẹ nínú igbó irúnmọlẹ̀, òun rèé, ani síbí. Ìwé bàbá Adíò Fágúnwà rèé. Ẹ̀yin tí ẹ ń gbọ́ wa, ẹ fúnra yín ẹ kọ́mẹ̀ntì eléyìí tẹ́ bá fẹ́ ká kọ́kọ́ kà, ẹ jẹ́ kó jáde. Èkejì tí a tún ní ìkàbí ìkẹta òun ni Igbó Olódùmarè látọwọ́ bàbá wa Fágúnwà bákan náà. Igbó Olódùmarè òun leléyìí. Ìwé yìí èyí tó tún jọ òun ni Ìrìnkèrindò nínú igbó elégbèje. Igbó elégbèje òun rèé. Ẹ̀yin tí ẹ tí ì ka ìwé tàbí tí ẹ tí ì gbọ́ ìtàn ìwé yìí rí, ẹ sọ nǹkan nù. Ẹ tètè darapọ̀ mọ́ wa ní Daily African TV níbi tí a ti máa bẹ̀rẹ̀ sí ní ka ìwé fún yín ní gbogbo ọjọ́ Wednesday pátápátá. Ìyẹn ṣe ìkẹrin àbí karùn-ún. Èyí tó tún ṣe bẹ́ẹ̀ ni Àdìtú Olódùmarè. Ẹ wò ó, Àdìtú Olódùmarè lélẹ́yìí. Ìwé náà látọwọ́ bàbá Fágúnwà náà ni. Ẹ̀yin tẹ́ ẹ mísì ìwé yìí, tẹ́ ẹ mísì Iyùn Adé àti Ìmọ́dòye àti Ìlú Ìtànjẹ, gbogbo ẹ̀ inú ìwé yìí ni o. Bákan náà la ní Ó lè kú sọ́dọ̀ wa níbí. A ní Ibú Olókun síbí bákan náà, gbogbo ẹ̀ ló wà ní inú kíní ara mi lè dìde lọ gbé wá. So gbogbo ẹ̀ ló wà níbí. A ní Ibú Olókun, a ní Ó lè kú láti ọwọ́ Akínwùmí Ìṣọ̀lá, a ní Ibú Olókun, a ní Ó léwu látọ̀ bàbá wa Jímọ̀ Àlíù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Eléyìí tí ẹ bá fẹ́ ká kọ́kọ́ kà, òyìnbó ní majority carry the vote. Èyí tẹ́ bá fẹ́ ká kọ́kọ́ kà, ẹ sọ. Ìyẹn la máa kọ́kọ́ ṣiṣẹ́ lé lórí tí a máa kà síta tí gbogbo yín máa gbọ́. Láì dé ìkan pẹnu, apá kan náà tún nìyẹn nínú ohun tí a fẹ́ máa mú wá fún yín nínú channel wa yìí. Ó di oríṣi bíi mẹ́rin. Èyí tó ṣe karùn-ún ẹ̀ òun ni visitation, gbígbé ìgbésẹ̀ lọ sí àwọn ibi àpèwáwò tí Ọlọ́run fi kẹ́ ìran Yorùbá. Àwọn eléyìí tó yìnbó ń pè ní tourism attractions ní ilẹ̀ Yorùbá. Bóyá ká gbéra ká lọ sí Òkè Ìdànrè, ká lọ sí Ẹ̀rìn Ìjẹ̀ṣà, ká lọ sí Ìkọgòsì Warm Spring, ká lọ sí Omi Àrìntà tó wà lÉkìtì, ká lọ sí Òkè Ìbàdàn, ká lọ sí ìlú tó ti jẹ́ pé ìbejì nìkan náà ń bí, ká lọ sí Òkè Olúmọ l'Ábẹ́òkúta, ká lọ Bàdágìrì níbi tí ìgbàgbọ́ ti bẹ̀rẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbogbo eléyìí lẹ máa rí wò nínú Daily African TV. Lẹ́ẹ̀kan sí mo dúpẹ́ lọ́wọ́ yín. A wá ní o láti wá kí yín pé a ti dé o. Every Wednesday títí ọ̀sẹ̀ fi ń parí la máa ṣètò, ṣùgbọ́n ọjọ́ Wednesday la máa wá ka ìwé àkàgbádùn yìí fún wa. Ẹ̀yin ẹ ṣáà ti fi kọ́mẹ̀ntì yín síbẹ̀ pé eléyìí ní kẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀. Tẹ́ bá ti fi síbẹ̀, eléyìí tó kù kéré. Eléyìí tẹ́ bá ti pick majority ló máa carry vote yẹn, ìyẹn la máa fi bẹ̀rẹ̀. Kọ́mẹ̀ntì yín nìkan ni mo need. Ẹ kọ síbẹ̀ pé ẹ bẹ̀rẹ̀ pẹ̀lú bóyá Igbó Olódùmarè, bóyá Igbó Irúnmọlẹ̀, bóyá Igbó Elégbèje, bóyá Mọ́remí, bóyá Ó lè kú, bóyá Ó léwu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ilé ìtẹ́ bá ṣàtìfẹ́ ẹ kọ síbẹ̀ pé eléyìí ní kẹ́ fi bẹ̀rẹ̀. Á gbé jáde fún yín, á dẹ̀ bẹ̀rẹ̀ sí ní kà á nípa oore ọ̀fẹ́ Ọlọ́run. Ẹ ṣé, mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín pátápátá. Ó wù ní ká jẹran pẹ́ lẹ́nu, òòfà ọ̀nà fún ni ò jẹ́. Eléyìí tí a wá bá yín sọ lénìí ni láti kí yín pé ẹ kú lé o, a ti dé o,
Daily African TV ẹ lọ síbẹ̀ ní YouTube wa ẹ subscribe síbẹ̀ kẹ́ lọ wo àrà tí à ń dá àwọn fídíò ti sọ̀kalẹ̀ síbẹ̀ ẹ lọ bẹ̀ kẹ́ lọ wò ó bákan náà tí ẹ bá tún lọ sí Facebook wa ẹ rí i pé a ti ń dára lọ náà níbẹ̀ inú ẹ̀ náà là ń ṣe lọ́wọ́ so ẹ̀yin tẹ́ ẹ jẹ́ pé olólùfẹ́ Facebook ni yín ẹ tètè wá follow wa kẹ́dẹ̀ like page yẹn like the page and follow us ní Facebook ṣùgbọ́n ní YouTube ẹ̀yin náà ẹ subscribe yẹn ní kókó kẹ́dẹ̀ ṣí ẹ jẹ́ kó lọ káwọn tó ń wo fídíò wa káwọn náà lè mọ̀ pé ó yẹ káwọn subscribe síbẹ̀ kẹ́ lè fi gbé ètò ìkẹlẹ̀ fi gbé dúró tẹ́ bá wẹ̀ rí pé ètò tí a gbé dání ètò tó lè ṣe wá láǹfààní gidi ní ìran Yorùbá ni kò wá ní bàjẹ́ fún yín kò ní bàjẹ́ fún mi Yorùbá gbè wá Ọlọ́run Olódùmarè àti gbogbo wa lẹ́yìn ibi àṣà láwọ̀ yìí Daily African TV ilé àṣà àti ìṣe Yorùbá ẹ ṣé àdúpẹ́ lọ́wọ́ yín o Ọmọlúkà lórúkọ mi lẹ́ẹ̀kan sí jẹ́ títí tí a tún fi pàdé bóyá lọ́la ni o bóyá ní sátidé ẹ ṣeun àdúpẹ́ ojú òní tiwa o ire o.